صلوا على النبي الكريم. أوي صلاة فالنبي محمد. Aki Ọlọ́run aki Ànábì wa Muhammad. Lẹ́yìn náà Sheikh ẹ kú ìgbìyànjú. Àfáà wa Roid Ọlọ́run ní pẹ̀tẹ́ lẹ́yìn. Aki gbogbo àwọn shuyukh, gbogbo àwọn ọlọ́lá, ẹ̀yin onípò, ẹ̀yin olóyè. Ọlọ́run jẹ́ àjọ láṣepẹ́. Oore kìí tó torí fúnra Ọlọ́run ló sọ nínú Al-Qur'an. Bada a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní ma tuqaddimu li anfusikum min khairin tajidu 'inda Allah. Ó tún ní huwa khairan wa a'zama ajra. Àyá Qur'an yìí ó ní sọ fún wa importance tó rọ̀ mọ́ kéèyàn ó jẹ́ oní dáadáa. Àwíyé àǹfààní tó jẹ lẹ́nìí ó ní àǹfààní ìtẹríba, àǹfààní ìmọ̀rìnàríra ẹni kéèyàn mọ̀rìnàríra ẹ̀. Mo fẹ́ mọ̀ọ́mọ̀ fi eléyìí sọ fáwíyé. Àwíyé mo máa ẹ̀yin kan bẹ tí mo máa ń sọ fún yín pé ẹ má ṣe bí olórin, because orin tiẹ̀ ò kí ń sorin wáàsí ni. Orin rẹ̀ dàbí orin Sauti Abdulaziz. Ẹ má ṣe bí olórin. Ntí Ọlọ́run gan fúnra ẹ̀ ló ní la in shakaritum ó ní la azidannakum. Ó wá ní wala in kafaritum ó wá ní inna adhabi la shadid. Ntọ́lọ́ sọ́nù Al-Qur'an yẹn òun ló fi hàn wípé gbogbo àwa ẹ̀dá gbogbo tó bá ṣe fún wa àfi ká máa kí. A kí bàbá wa tí wọ́n ṣe sábàbí mọ́tò àkọ́kọ́. Ó ti wà nù kádàrá pé mọ́tò méjì ni Àwíyé Ọgbà nìyẹn. Ó wà nù kádàrá wípé lẹ́yìn tó ń ṣe barnamij mọ́tò rẹ̀ ò ní jẹ́ ọ̀kan. Nítorí pé èmi ni mo kọ́kọ́ sọ fún mo ní Àwíyé pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí mi ní nífẹ̀ẹ́ sí kó mọ̀ ní mọ́tò tó dáa tó jẹ́ pé àwọn èèyàn ò rí ìdí ẹ̀ wọ́n sọpọ̀ kọ̀ lélẹ̀. Àmọ́ ńgbà tá a dé bí ẹni ó sì ní mọ́tò kan ó dàbí ẹni ó níyàwó kan ni, ẹni ó lóbìn kan ò lóbìn. Bẹ́ẹ̀ wàláhì tàlá onímọ́tò kan ò ní mọ́tò bẹ́ẹ̀ tó níyàwó kan ò ṣe ní ìyàwó. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ẹ má bínú gbogbo ẹ̀yin ìyá wa o, ẹ má bínú o. Gbogbo obìnrin tó bá ń ṣe dáadáa sọ́kọ rẹ̀ àmọ́ nítorí àwọn obìnrin bú ló jẹ́ ń sọ bẹ́ẹ̀, ẹ má ṣì mí gbọ́. Torí kò sóbìnrin tí máa ń fẹ́ ní competitor. Àmọ́ kì í ṣe crime òun ni kí obìnrin ó pé méjì, kì í ṣe crime, ẹ má bínú. Torí ẹ̀ ló fi jẹ́ wípé Àwíyé lẹ́yìn mọ́tò tí bàbá wa olóríire fún ẹ yẹn, èmi náà nínú ìjálálùmọ́njìrì inú mi dùn pé Sheikh oníṣòwò ni wọ́n. Kò gbọ́dọ̀ sí àáfàá kan tí ò ní níṣẹ́ tí ó fi máa jẹun. Àáfàá tó bá jẹ́ àáfàá tí ò bá níṣẹ́, irú àáfàá bẹ́ẹ̀ wọ́n mọ bí léèrè oníranran nǹkan ní ọmọ jẹ yóò dẹ̀ mọ jẹjẹkújẹ. Béèyàn bá jẹ́ oníjàlábì àfi kó tún máa ṣe iṣẹ́ pẹ́pẹ́pẹ́ torí kì í ṣe gbogbo ọjọ́ lọ́dún. Ọjọ́ míì wà táwọn oníjàlábì ò ní wá. Àmọ́ tó bá wọlé ìlú èèyàn mọ̀ pé owó ti halal lélẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ní padà. Lọ́dọ̀ mi lọ́dọ̀ èmi Kafila ọmọ Ahmed Rufai Alhaja Kaola. Àwíyé ní ọkọ̀ tó jẹ́ ìmẹ̀ tí ó tóbi jù ní ọkọ̀ tèmi àtọkọ bàbá wa yẹn. Nínú ẹlẹ́ẹ̀kejì ni pé ilẹ̀ tí mo fún yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ iye tí wọ́n ń tà kò ju bí 3-5 million lọ ládùúgbò yẹn. Ìsìn ilẹ̀ yẹn ti appreciate, ilẹ̀ yẹn ti ń súnmọ́ bí 12-15 million naira. Mo fẹ́ káwíyé tètè wá kọ́ àárín àwọn èèyàn tó tóbi ni. Olúwọba àlékè ọlá Àwíyé wá mọ̀ fi dáadáa lẹ̀ mo fà nábì bí ọ́. Ó ní àlùbáríkà àwọn ará àjọ Ìlọrin láwọn ti adopt ẹ. Àwa náà yọ̀ǹda wọn rẹ ṣùgbọ́n àwa ò tún ní fi ọ́ lẹ̀ torí bọ́mọ bá ti dá ọmọ gbogbo ayé ni. Àwa táwa ní ọ nìbàdàn à ní fi ọ́ sílẹ̀. Báwọn ará Ìlọrin ṣe gbà ọ́ Ọlọ́run bá lékè ọlá kò ní jẹ́ kó ṣiṣẹ́. Bó ṣe jọmọ gbogbo ayé yẹn àlùbáríkà rí ọmọ lékún. Má jẹ́ kọ́rọ̀ rí ọ dàbí ọ̀rọ̀ olórin kan.
ó ní barnamij mo wá wọnú ọkọ̀ tó tuntun yanranyanran nígbà tá ìdélù wọn ọkọ̀ yẹn bàjẹ́ mi wá lè lọ mọ́ ọ wá di the following day ọ wá níyà ẹ̀ gbọ́dọ̀ mọ́ wá mo tún wá ní ẹgbọ́kọ̀ mi àwa lọ títí di òní bí ọba kí mi pé mo kú dìde lókù bí nǹkan kan bá ṣe mí lójú ọ̀nà ńkọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí ọlọ́run ní má yaf'alu Allahu bi adhabikum ó ní in shakartum wa amantum ó wá ní wa kana Allahu shakiran alima ọlọ́run ní padà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ó kọjá tán lérò ẹ̀ṣà ni iṣẹ́ ọlọ́run lórí ilẹ̀ àmì ni Kafilatuna Kaola ìmọ̀ ni ọlọ́run ló máa bó ti ṣe sọ̀rọ̀ ẹ̀ ó kọjá tán lérò ẹ̀ṣà ni iṣẹ́ ọlọ́run lórí ilẹ̀ àmì ni Kafilatuna Kaola èèyàn ni ọlọ́run ló máa bó ti ṣe sọ́kò pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe rò kó tó bẹ́ẹ̀ ṣe rò kó mọ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ó bá rí bẹ́ẹ̀ pàǹtẹ́ mọ́lẹ̀ Suratu Duha Alhaja wa Kafila Alhaja Kaola àwọn ni wọ́n ní Wadduha náà Awiye lọ dúpẹ́ fún wọn nǹkan mẹ́rin tí mo la fẹ́ gbà ń jòkó yìí lónìí Ọlọ́run dọ̀bù táìsì méjì ó sọ mọ́tò ní méjì mẹ́ Alhaja wa sọ̀rọ̀ kan wọ́n ní títí tọ́sí ọ̀hún tá a máa rí ti bàbá wa Alhaji wa Abdulkabir wọ́n ní comparison ó wà okay now látòní lọ́mí ìpàdé tàbí nìyẹn mo fẹ́ wà nínú first 10 people tí ó kọ́kọ́ fojú rí mọ́tò òun ìwọ náà má pa ọ́ a máa wá lọ comment sórí section yẹn láti give our comment fáwọn tá a wà ń bì í fáwọn tí ò sí ń bì í kálí máa kí là ń kọ́ comment lé lórí Alhariri al-ilmu bi nafsihi ẹ máa wà dáadáa Wadduha ọyọ kan Alhaja Kafila ni wọ́n ní ẹ dákun ẹni tí ń ya fọ́tò òun tètè yá kálájà ò lè tẹ́wọ́ ẹ dákun bàtà bá nídìí àní tètè rí abá tó nídìí tẹ́ tó máa dààmú wa Wadduha ọyọ kan ẹ bá ń sọ fẹ́ẹ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Alhaja pa fẹ́ ṣàdúrà fún wọn sì tẹ́wọ́ gbogbo ẹja jọ ké bismillahir rahmanir rahim Wadduha ma wadda'aka rabbuka wa ma qala wala sawfa yu'tika rabbuka wa tarda ووجدك ضالا فهدى وأما اليتيم فلا تقهر وأما بنعمة ربك فحدث آمين ومتى متى آمين 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 يا الله owó kan tí ó tilẹ̀ tí ó ní ẹgbàá lọ́dọ̀ Alhaja Kafila ó mú wa bí o bá sí ń káàsì yìí wà ń transfer Alhaji wa ọba lóhùn ó ti pè yín ẹ máa bọ̀sà Alhaji wa ọba lóhùn ọ̀dọ̀ wọn la wà báyìí a máa wá gba ọ̀dọ̀ Alhaja wa ọ̀dọ̀ bàbá wa ọba lóhùn a máa gbàbẹ̀ lọ́dọ̀ bá mi tìdíbodò ó tìdíbọnú àkáǹtì oníṣòwò wù jáde òní dáa fúnrọ kéèyàn lọ wá tó tó díẹ̀.